ní tí wọ́n ń pè ní àfà orúkọ tó ṣòro jẹ́ Inshallah. tó bá wá báyàn kan ní àfà tọ́lọ́run wá sọ̀kalẹ̀ àánú rẹ̀ sọ́dọ̀ rẹ̀ wọn ò kí ń pín dédé o. Àbáwá ìmọ̀. Ayakumullah. Eléyìí tí wọ́n pín fún yín yìí wọn ò pín kárí o. Akhi la tasudanna mubadila. Kí wọ́n ṣe yín báyìí kí ló lè fà á tó fi ní kọ́rọ̀ yín ó dà báyìí láàrin àwọn akẹgbẹ́ yín láàfà. Nítorí pé a ti bá ìsìláàmù débi wípé àsìkò tó fẹ́ wó tó já sí pé àwọn tó dẹ̀ lè nàró ẹ̀ àwọn ọ̀dọ́ ni kì í wá sàwọn ọ̀dọ́ lásán àwọn ọ̀dọ́ tá sì kí bá sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn ni. La tasudanna mubadila. Ọlọ́run wá pé kálukú ó pín kó wá sí orígun kọ̀ọ̀kan pé lórígun bí báyìí ìwọ ni kó máa jẹ́ kọ́ńtrólà jẹ́nẹ́rà ń bẹ̀ ní nǹkan kan ò sì gbọdọ̀ ṣe ìsìláàmù lọ́dọ̀ rẹ lórígun bí tó bá wà. Akhi la tasudanna mubadila. Kí ló dé tí ìmáàmù Lẹ́kí wá stamp lórí yín tó bu ìkún yín tó báyìí? Ẹ̀yin ká kọ́kọ́ àfa àtẹ̀ kọ́kọ́ débẹ̀. Ayakumullah. Ẹyọ ọ̀gá tẹ́lómi ń sọ káàkiri náà ni pé kí ló dé tó yẹ pé gbogbo ẹni tó bá rí tó ga ìpìlẹ̀ rẹ̀ ló máa ń kọ́kọ́ lọ wá káàkiri. La tasudanna mubadila. Òun wá di àná olóríire ìwọ ní débi gíga báwọn. La tasudanna mubadila. Ìwọ ṣe fàánú olóríire kalẹ̀ ẹlẹ̀ kó o mú òní títì ẹ kó ní rẹ ó máa sọ̀rọ̀ lọ́wọ́ níbi àṣeyọrí wípé tọ̀ ọba tó ní kí ti lágbájá ó rí báyìí èmi náà tọrọ ọrú báyìí nínú ayé tèmi náà. La tasudanna mubadila. Bàbá wa Al-Hafiz. Ayakumullah. Ẹ̀yin kọ́ lẹ tóbi o torí pé iṣẹ́ yín ò lè ṣàdédé pé yín tóbi. Ẹ̀yin kọ́ lẹ sọ fọ́lọ́run pé kó ṣe yín ní bàbàrà torí pé iṣẹ́ yín ò lè ṣàdédé bàbàrà yín. Àmọ́ nǹkan kan bẹ tí máa bàbàrà àfà láyé òun náà ló bí tó bá bí àfà. Mo sọ ní wàásì mi kan níjó ni mo ní gbogbo òwò ọmọ àfà tó bára rẹ níwájú tó rí lọ́wọ́ rẹ tán tó wá rántí àṣìṣe àwọn tó bí ọ ò ní gúnlẹ̀ dáadáa báwọn. Inshallah. Gbogbo àwa tẹ́ rí tá a jókòó lé ní tá à ń jẹ́ fàárí gbogbo wa pátá àwa táwọn òbí àwọn ìyá wa tí wọ́n jẹ gbogbo ìyà tán lọ́dọ̀ àwọn òbí wa ìlọ́lọ́run pín síwájú yìí. Inshallah. Allahu Akbar. Ìyá àti òdúró jìyà tán. Àbáwá Imam bẹ́ẹ̀ àbáwá rí bẹ́ẹ̀ ti rí èmi máa ń tẹnu mọ́ ní gbogbo àyè tí ń bá dé. Má ní tó bá jà àfà èèyàn kan bẹ lọ yọ kúrò nínú ẹni tó bá ṣe láyé. Inshallah. Tó bá yọ ẹni yẹn kúrò ó ní padà gúnlẹ̀ dáadáa o. Àbá Imam èyí ò gbọ́dọ̀ bá ayé ẹ̀ débi pé kó sọ wípé àní mo fẹ́ mánéjì ẹni tí ò fẹ́ràn mi. Inshallah. Lóde tí ní ṣe báyìí. Má mánéjì ẹni tí ò fẹ́ràn ẹ nítorí pé gbogbo ọjọ́ kíjọ́ tẹ́ ẹ bá jọ ń ṣe ọ̀nà bó ní wàá gbà ṣubú náà ni ó mọ wákàkiri. Inshallah. Bí gbogbo ibẹ̀ ẹ sì fìfẹ́ kóra yín jọ yìí níjọ́ tá a tó lè nísinmi lójú ọ̀nà aláàfáà oníjọ́ tá a bá tó mọ fíìdì tí kálukú fíìdì. Wa ma yasudu libudalahi illa limuhasirun. Pé fíìdì yìí o bàbá wa Ìmámù Lẹ́kí aspect ibi tí wọ́n wà ní wípé níbi tá a bá ti fẹ́ lo ìjà àfa bírú wọn bá tẹ̀lé wa débẹ̀ tí wọ́n bá bọ́ọ̀lẹ̀ báyìí àwọn olóríire tí ń bẹ́ẹ̀ lọ sọ pé ṣáàfà dẹ̀lẹ́ ní àbálásìkì. Alhamdulillah. Ó sí tòsí. Wa ma yasudu libudalahi illa limuhasirun. Kí ló dé tó ní kọjá sí pé ìwọ nìkan ni ká máa sìn ìwọ nìkan ló fẹ́ wà wájú wa. Wọ́n pa lásìkí àfa oníwọ̀ ni wọ́n pè wọ́n pa ẹni tí ó sọ̀rọ̀ oníwọ̀ ni wọ́n pè wọ́n pa ẹni tí ó náwó oníwọ̀ ni wọ́n pè wọ́n tún pa bìyì ọtún níwọ̀ náà ni àlè lásìpẹ́ bá wọn. Tó o bá fẹ́ kájọ ṣe wọ́n ó gùn àfi kó o jẹ́ kí kálukú ó dìjọ mọ̀ wípé àyè báyìí ni lágbájá wà tá a bá lè fi lágbájá síbi báyìí á ní lọ síwájú. Inshallah. Bàbá Imam Ọlọ́run wá kó yín sùsùn ó kó ìjọ fún yín ó lẹ́yìn ní kẹ́ ẹ bá wa di lẹ́gímúníyà yìí kò sí nǹkan kan tèmi bùkátà lára sórí o ò lè mọ iye ẹni tó dáa fún toró ò wá gíga rí o ò lè mọ iye ẹ̀ torí pé tí wọ́n ń pè ní gíga nǹkan tí ìjẹ́ ìhòòrò ń sùn wájú yí ọ dáadáa o ọ̀nà tó bá tò tó fi ga ọ̀nà yẹn ló ti rí go ọ̀nà yẹn ló ó fẹ̀ gan àmọ́ náà tọ́tọ̀ tó fi ní jábọ́ ọ̀nà yẹn ló ti rí jù
Báwo bá ti mọ bí táwọn ẹgbẹ́ rẹ̀ gbà tí wọn ò fi ṣubú tí wọ́n kàn dúró lórí gbèsè bí gíga ti dọ́wọ́ wa. Ọfà téèkì láyé ní gbogbo ọjọ́ tó bá ń lọ lẹ́sprẹ́s ní tó lè mú káwọn tó wà lẹ́yìn rẹ̀ mọ́ kọjá rẹ̀ ní kọ́ ọmọ ìdúró tọ̀. Tó o bá ti dúró tọ̀ tá bá kọjá ò lè bá wọn mọ́. Afẹ́ni tí ò bá mèrè sá lórí títì lókù. Àbáyé máa gbogbo ti lè wọ̀n kórí nífẹ̀ẹ́ ló kúkúrú láyé o. Amina. Nífẹ̀ẹ́ ló kúkúrú láyé o. Àmín. Ọba tó ní kò ní já yín bọ́ lọ́dọ̀ àwọn olólùfẹ́. Àmín. Kò ní já yín bọ́ nínú àánú Ọlọ́run. Àmín. Lọ́dọ̀ àkọ́rọ̀ ọ̀rọ̀ àkọ́rọ̀ wọ́n Illa billahi al-aliyyil azim. Mo wá darí sí láàrin ìṣẹ́jú mélòó tó kù. Mo darí sọ́dọ̀ Sheikh Al-Mubarak. Sheikh Al-Mubarak ya zawil ikrami wal imdadi wal ifdali wal izadi. Sórí àti ojú ọ̀nà tó rí tàwa yìí, ó ti dépò wípé má kó bára rẹ lọ́nà kan. Ó ti fẹ́ràn fọ́tò yíyá jù. Kámọ́tì ìdóde ní with Shehu lágbájá. Ẹni tó ń bá ya fọ́tò yẹn, irú èèyàn wo ló mọ̀ sí? Allahu Akbar. Só lórí ire ni lọ́dọ̀ àwọn èèyàn bó lórí ibú. Sórí kò sí ẹni tí Ọlọ́run ò ṣoore fún, oore yẹn pọ̀ jura wọn lọ, ó sì ní kàtígórì jura wọn lọ ni. Sórí kó bá wa kí kádúró bì kankan ní ṣe ẹ jẹ́ kí wọ́n dìjọ yàwá ní fọ́tò kó bá wa bẹ́ẹ̀ no ẹni tá a rí wípé kò sí stéèmì nínú orúkọ rẹ̀ débi tó lè stéèmì wa ni kò sílé tí wọn ò ti kí ń tóbi o. Àmọ́ tí wọ́n bá bí ọmọ kékeré ọmọ tí tóbi ò sí lára rẹ̀ nílé tó tóbi kò lè gbé tí tóbi wọlé ńlá o. Sheikh Al-Mubarak ya zawil ikrami wal. Bí ààrẹ léèrè wípé lójú ọ̀nà tó wà yìí kí ni tó fẹ́ jẹ́ ṣé ìwọ ló fẹ́ gbé ilé yín tóbi ni àbí ilé yín ti tóbi tẹ́lẹ̀ ó fẹ́ já wọn bọ́. Ya zawil ikrami wal. Lánàá tí gbogbo kálukú ń sayé bọ̀ wá àwọn kan la bá ń wájú tó já sí pé ní fèrè tá a mú lọ́wọ́ yìí àwọn kan ni wọ́n mú dání lánàá kálukú máa lè jòkó wòran ni o. Gbogbo kálukú máa lọ jòkó wòran. Nígbà tọ́lọ́run wá fẹ́ sọ fáyé wípé ojú ọ̀run tẹ́ yẹn fò láì fìyẹ́ kanra wọn ó wá pín káàkiri nísìn nígbà tó pín délé kó wá nísìn tó kan kálukú kí kálukú ó mọ̀ sí lò. Sheikh Al-Mubarak ẹ̀ ń sọjọ́ òbí lẹ́nìí ẹ̀yin kọ́ ló yọ ká kíkú ọjọ́ òbí àwọn tí wọ́n bí yín ló yọ ká kíkú ọjọ́ òbí torí tó jẹ́ kíkí kí ó kàn wọ́n ni wípé bí wọ́n ti bí yín náà bí ẹlòmíì kí ló dé tẹ̀yìn sórí ire tẹ́lòmíì sórí ibú. Alhamdulillah. Níjọ́ tó gbé yín jáde ń wọ́ọ̀dù ẹ̀yin nìkan kọ́ ni wọ́n gbé o. Kí ló dé tí wọ́ọ̀dù gbé yín tí ò gbẹ lòmíì torí pé tí wọ́n ń pè ní wọ́ọ̀dù ṣe báyé ni. Sheikh Al-Mubarak báyé bá ń jáyé téèyàn ń jẹ́ èèyàn gbogbo ohun tí máa jẹ́ èèyàn ó máa padà sí ibú tí ó fi sọ wípé àṣọ ti tán fún wa. Àsáyé kan pọ́nrọ́lé lára wa ní ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí ìwà. Uni salamu alaikum. Lónìí tẹ́ ń sọjọ́ bí mo ń sọ fún wọn lánàá mo ní òní yìí náà sí ó ní okùn tí ó so mọ́ mi lẹ́sẹ̀. Àmọ́ ti torí ìfẹ́ yìí sì dé ìfẹ́ òun náà láti débi. Alhamdulillah. Ẹnìkan ṣoṣo náà gbọ́dọ̀ bá ṣe mọ́nú ayé rẹ̀ tó o bá ń bẹ́ nìyẹn ṣe ò lè lọ́wájú. O lẹni tí máa ń ṣe lára orí tọ́nà sí fún ọ má bọ́ ní lára sí o. Ó sì wá jẹ́ òní Mubarak nìkan ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ wọ́n máa lọ́dún èbó wọ́n máa ṣe gbá gbogbo ọjọ́ tó bá ti rí tẹ́yàn bá ti ń kàrà sun orí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní tí ń wá ṣubú rẹ̀ kò tí ì mọ̀nà tí ó gbégbá yìí. Mo fọlá àwọn àfáà yín tẹ́ fẹ́ràn tẹ́ gbà fún bẹ́lọ̀ fún yín ọlọ́run jẹ́ máa padà sí ọlọ́run. Àmín. Ọlọ́run jẹ́ àánú ọlọ́run tán lára yín. Àmín. Àtẹ̀yìn àtolólùfẹ́ yín abẹ́ ẹlẹ́wọ̀ ẹ̀tù ọlọ́run ní fi yín ráre. Àmín. Ọlọ́run ní fi yín sẹ̀sìn. Àmín. Sheikh Al-Mubarak ó bá rí báyìí ọlọ́mọ àmọ̀ ẹ̀jẹ̀ ẹ̀kan jùkú. Ọlọ́run àmọ̀ ẹ̀jẹ̀ ẹ̀kan jùkú. Sàtìyà tí ń dà yín dàgbà. Ọlọ́run àmọ̀ ẹ̀jẹ̀ ẹ̀kan jùkú. Ọlọ́run àmọ̀ ẹ̀jẹ̀ táwọn náà. Ọlọ́run àmọ̀ ẹ̀jẹ̀ táwọn náà. Torí kẹ́lì náà kọ́. Ọlọ́run àmọ̀ ẹ̀jẹ̀ táwọn náà. Ọlọ́run àmọ̀ ẹ̀jẹ̀ táwọn náà. Sàtìyà máa tà yín lòṣì. Ọlọ́run àmọ̀ ẹ̀jẹ̀ táwọn náà. Ọlọ́run máa mọ̀ jẹ́ sí ìwé. Ọlọ́run máa mọ̀ jẹ́ sí
akí bàbá wa Sheikh Asayouty. أدام الله وحياته آمين آمين لا يغيره زمان. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. آمين.